Marina ló ń pè bí etí omi ni ẹ̀rí àjì ẹ bá wọn ọmọ tó le ọmọ tó taṣu ọmọ tó dúró ọmọ tó wà pa mo wọn tẹ́sí lè mú wọn bí rúta níbi tí wọ́n máa wà àríṣẹ́ rí wọn. ọ̀rẹ́ bí kò ṣe 35 seconds lọ èyí tó tẹ̀wá dùn mí jù nígbà tó fẹ́ kọ́ mi ṣé ló dé dùn yín mọ́ mi. ọmọ yín rè o mo ti ṣe láì darí ẹ má wò bẹ̀ yẹn o ẹ má wò bẹ̀ wọn rárá. eléyìí mo ní kẹ́ ẹ jẹ break àti fans ẹ jẹ méjèèjì papọ̀ kẹ́ ẹ tó lọ o torí tẹ́ ẹ bá jẹ́ ó ṣeéṣe kó yí o pé yín lójijì kó dẹ̀ fa nǹkan mi o. ṣùgbọ́n ipò bẹ́tà kéèyàn tálíkà kó wá dúró ju kéèyàn ti lówó kí nǹkan wá dàrú kó ṣe wá tálíkà. bí èbù tí o bá pè kú á ṣàfẹ́yìn tẹ́lẹ̀ ni. èmi náà gbà ká mú mi kò bá ìṣẹ̀dá mi mu. ẹ ti jẹ gbèsè gidi. bàbá yìí jẹ gbèsè nílé. sẹ́yìn wàá mọ̀ pé èmi lè ní sẹ́mi gbogbo inú ilé yìí. wá tó bá tiẹ̀ ń pè ní ìfẹ́ tó bí ìrìn máa pa fún un. inú ọlọ́run kò sá gbòòrò kò dẹ̀ kí n jẹ́ kéèyàn tún gbòòrò. ṣé Àlàkẹ́ òun ló da gàrí nù ní àbí ẹran. bàbá ẹ jọ kí ni ìyàtọ̀ nínú Àlàkẹ́ àtẹ̀ràn. ẹ jẹ́ ká yọjú ní ìkàrà àwọn àlejò tó kì í kọ lẹ́tà fún mi. ṣé ó yẹ kí n finá sórí òrùlé sùn fún bòdá mi. èrè ṣépè bẹ́ẹ̀ ni mo lè súre ẹnu mi ò sì ní gbófo. ó yà wọ́n. torí mi bá sọ sí pé ó ṣe ní kó yìí sí ẹ kò ní yìí sì fún wọn á ní olú ẹ ṣépè mi ò wá ní sọ bẹ́ẹ̀. èmi gbogbo ni wọ́n pè ní Oríyọmí Fúnbọ́lá. Fúnbọ́lá ṣé pé ṣó máa ń pè bọ́ọ̀ ni. mo bá ẹni bẹ sórí lórí irú fíò tí mi àti ẹjọ́ kò sí Messi Ronaldo combine together Hazard I swear wọn dá tó wọn dá yàtì.